You see that? Bomb. Can you see that? For God's sake. Bomb. You see that? Àwọn kọlọ̀rọ̀ sí ẹ̀dá lọ ju bọ́ǹbù lẹ̀ ìyẹn àdó olóró. Àwọn kan mà ní kó má rí bẹ́ẹ̀, àwọn kan nílé lówó. Àwọn kan lára ló sán, àwọn kan lójò mà ló ń kù. Kí gan ló ṣẹlẹ̀? Ibo là ń sọ? Ìbàdàn ni o, Ìbàdàn Mẹ́sì Ọ̀gọ́. Lánàá Ìbàdàn ló lùlù ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìyẹn mínísítà fún ọ̀rọ̀ tó ń rí sí humanitarian affairs and poverty alleviation Betta Edu tí aláṣẹ Tinubu sínú kó lọ rọ́kúnlé náà. Ó mà ti ń kà bòròbòrò, ó ti dárúkọ oríṣiríṣi àwọn èèyàn. Kí gan ni kókó NIN àti síìmù gan-an lọ́jọ́ 16 oṣù kìíní ọdún tá a wà yìí. Àwọn kan mà ní àbí olùgbàlà ti dé ni tó wá káwọn èèyàn fẹ́ lọ. Àwọn kan ní rárá o. Àwọn kọlọ̀rọ̀ sí ẹ̀dá lọ ju bọ́ǹbù lẹ̀ ìyẹn àdó olóró. Àwọn kan mà ní kó má rí bẹ́ẹ̀, àwọn kan nílé lówó. Àwọn kan lára ló sán, àwọn kan lójò mà ló ń kù. Kí gan ló ṣẹlẹ̀? Ibo là ń sọ? Ìbàdàn ni o, Ìbàdàn Mẹ́sì Ọ̀gọ́. Lánàá Ìbàdàn ló lùlù ìpínlẹ̀ Ọ̀yọ́. Gọ̀ǹgọ̀ sọ, kútúkú hu, nǹkan ṣẹlẹ̀. Àwọn èèyàn kan mà kú, ọ̀pọ̀lọpọ̀ farapa yànnà. Lójú àwọn ìwé ìròyìn tó jáde lónìí nínú ìwé ìròyìn Punch. Nǹkan bí aago 8 ní àná nìbàdàn àwọn èèyàn kan lọ lé láti ibi iṣẹ́, àwọn kan lọ ń gbaṣẹ́, ṣàdédé ló gbọ́ ariwo tó dún gbàmù. Àwọn èèyàn wòye pé kí ló ń ṣẹlẹ̀, kí ló dé, ibo là ń lọ. Ẹ̀yin olólùfẹ́ ìkànnì Yorùbá Gidi TV, akíyín kú déédé àsìkò yìí, Dámilọ́lá Ayépọ̀lá Ọlọ́runṣẹ̀yẹ lórúkọ mi. Ẹ káàbọ̀ sí Komookun. Komookun lètò tí ẹ̀ ń wò yékéyéké. Bẹ́ẹ̀ ṣe ń wò wá yìí, ẹ bá mi wo bẹ́ẹ̀lì tẹ́ ń rí lókè yẹn, ẹ fọwọ́ yín lé lórí, ẹ subscribe, ẹ like ẹ̀, kẹ́ bá wa share. Lánàá ni o nípínlẹ̀ Ọ̀yọ́ nìbàdàn nílùú Ìbàdàn níbi nǹkan bí ọwọ́ aago 8 àṣálẹ́. Òun làwọn èèyàn jẹ́ ó yé wa pé àdó dún gbàmù. Àwọn èèyàn tí ẹ̀ wulẹ̀ mọ̀ ohun tó ń ṣẹlẹ̀. Àwọn kan wòye pé kí ló dé, ibo la ti ń bọ̀, ibo la já sí. Ariwo kò sọ gèèní. Báwọn èèyàn ti ń lọ ló ń bọ̀ ló ń sáré, níbo ló ṣẹlẹ̀, kí ló dé, ní kí ló mọ̀. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, gómìnà Ṣèyí Mákindé ló máa sọ pé gbogbo ìwádìí táwọn ṣe lánàá títí dòní, mọ̀ pé ìwádìí ṣì ń tẹ̀síwájú. Bẹ́ẹ̀ ni ló ń jẹ́ kó yé wa pé àwọn kan tí wọ́n ń wa ilẹ̀ lọ́nà tí ò tọ́ tó ń pè ní illegal miner, àwọn ni wọ́n ń tọ́jú àwọn tó lè fọ́ ilẹ̀ kó dún gbàmù, kó bá sáré lè kó àlùmọ́nì irú ilẹ̀ wọn wá lọ kó pamọ́ sínú ilé kan. Inú ilé tó kó kíní ìpamọ́ sí, bóyá bí tó ti ń ṣe tí gbogbo ẹ̀ ti ń ṣe gbùrùgbùrù tó ń dà mọ́ra wọn. Òun ni ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀. Ìṣẹ̀lẹ̀ yóò wá dání pọ̀ ṣẹlẹ̀ sáwọn tó wà níbẹ̀ o. Bẹ́ẹ̀ bá rí oríṣiríṣi fọ́nrán tó ń lọ bí ìta fi ń wọ̀nyí, bẹ́yìn náà rí àwọn èèyàn ṣe léṣe jáǹtì rẹ̀rẹ̀. Àwọn mìíràn kú, àwọn kan láwọn 10 ló kú, àwọn kan láwọn 8 ló kú, àwọn kan láwọn 12 ló kú, àwọn kan láwọn èèyàn 20 pàápàá lọ ti rọrùn alákejì. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé fi léde ló ti ń yé wa pé ó fẹ́ kéré tán èèyàn 10 ló dàbí pé wọ́n ti jẹ́ Ọlọ́run nípè, nígbà tí àwọn 15 mìíràn ni wọ́n ti farapa yánnayànna sí ibi tí wọ́n wà káwọn tó ń dóòlà ẹ̀mí tó lè dé láti súnmọ́ wọn, láti dóòlà ẹ̀mí wọn. Gómìnà wa ń jẹ́ kó yé àwọn onílé ìwòsàn káàkiri pé ẹnikẹ́ni bọ́ bá ti gbé dé tó jẹ́ pé níbi ìṣẹ̀lẹ̀ yìí ni nǹkan tó ṣe ti ṣe, kó bẹ̀rẹ̀ sí ní tọ́jú ẹ̀ lọ. Kó má sọ pé àkókò wọlé o, ààrẹ ní báyìí o, àmà mẹ́ni yìí rí. Ẹ̀yin ẹ̀ sì máa ṣètọ́jú ẹ̀ náà, kẹ́ wá kọ̀wé ránṣẹ́ sí ìpínlẹ̀ Ọ̀yọ́, tàbí kẹ́ ẹ pè wá, kẹ́ wá rí níta máa ṣe sí. Nílùú tó lọ́ba tó níjòyè, ṣé ìjọba náà kò yẹ kó mójútó nǹkan tó yẹ kó mójútó? Àbí láńlọ́ọ̀dù tó ní àwọn ilé yìí kò lè béèrè kó tó gba àwọn èèyàn sílé? Iṣẹ́ kí lẹ̀ ń ṣe, kí lẹ̀ ń tà nígbà tó gba àwọn èèyàn sílé? Kí ni ìjọba ṣe láti lè máa mójútó ilé kọ̀ọ̀kan nílùú Ìbàdàn tí gbogbo ẹ̀ wá sún mọ́ra wọn débi pé àdó dún níbí, àwọn tó ń lọ títì farapa, ẹni ń lọ ilé ẹ̀jẹ̀ ó jẹ̀bi Ọlọ́run lójijì. Ẹ jẹ́ tẹ̀síwájú nínú nǹkan tí a rí kà nínú àwọn ìwé ìròyìn. Gómìnà tún sọ pé
àwọn ìtọ́jú táwọn tó bá ṣe fáwọn tí wọ́n tí nǹkan ṣẹlẹ̀ sí lánàá yìí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ló máa sanwó bíjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ò bá sanwó táwa ni kó sanwó bíjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ó ń ṣalákòóso Ìbàdàn àti gbogbo agbègbè tó yí ìpínlẹ̀ Ọ̀yọ́ ká àbẹ́yìn ò rántí pé owó orí táwọn èèyàn ń san tó yẹ kó máa fi ṣe náà rèé káwọn èèyàn kan máa wò ó nínú àwọn fọ́nrán tá à ń rí àwọn kan ní bí gómìnà bá kọ̀ bó bá lóun ò ní í san àwọn owó ìtọ́jú àwọn èèyàn yìí ó yẹ kó dì í mú gidi kó bíi pé gómìnà kí gan-an lè fẹ́ ṣe fáwọn aráàlú Komookun lè tó tẹ́ ń wò níkànnì Yorùbá Gidi TV láti tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ ẹ jẹ́ á kọjá sí orílẹ̀-èdè yìí níbi tó jẹ́ pé owó tùlùtùlù là ń gbọ́ ǹjẹ́ rántí 585 million naira tí alákòóso tó ń rí sí ọ̀rọ̀ ìmú ìrọ̀rùn bá aráàlú àti bó ṣe ń léṣẹ́wọ̀ gbẹ́ ìyẹn mínísítà fún ọ̀rọ̀ tó ń rí sí humanitarian affairs and poverty alleviation Betta Edu tí aláṣẹ Tinubu sì ní kó lọ rọ́kúnlé náà ó mà ti ń kà bòròbòrò ó ti dárúkọ oríṣiríṣi àwọn èèyàn ẹnìkan pàtó tó wá dárúkọ táwọn èèyàn wá ń sọ pé kò bá má jẹ́rúfẹ́ ẹni báyìí òun ni alákòóso ìyẹn mínísítà tó ń rí sí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn ọgbà ẹ̀wọ̀n àti ọ̀rọ̀ pásítọ̀tù tá à ń gbà láti travel ìyẹn minister of interior ìyẹn mínísítà Túnjí Òjó báwọn kan bá máa wá nínú ìṣèjọba Tinubu yìí òun nìkan ni tó fẹ́rẹ̀ẹ́ jẹ́ pé iṣẹ́ ẹ̀ ń táwọn èèyàn lọ́rọ̀ àwọn kan ní kí tiẹ̀ ní iṣẹ́ wo gan ló ń ṣe bó bá pé èèyàn ló lè oyè ó lè gbọ́ ọmọ ẹran jó ń gbà ń fi ẹjọ́ ìyàwó òdìbò ò bá lè gbẹ́dìyẹ kí gan ni kókó ẹ̀ èwo làgbọ́dọ̀ máa yìn torí ó ń ṣiṣẹ́ àwọn kan sínú yẹ kó yìn torí àwọn kan ti wà ṣáájú ẹ̀ níbẹ̀ tí nǹkan ò rọrùn ibẹ̀ yẹ kọ́ là ń lọ lónìí ẹ̀yin olólùfẹ́ ìkànnì Yorùbá Gidi TV ohun tó ń ṣẹlẹ̀ gan-an ni pé mínísítà yìí gan-an lọ̀rọ̀ ti wá fọ́lé lórí nítorí ó ń jẹ́ ó yé wa pé iléeṣẹ́ ẹ̀ tó ní ó wà lára àwọn tó gba owó rọ̀gùrọ̀gù lọ́wọ́ alákòóso tó ní ó lọ rọ́kúnlé yìí Betta Edu owó yìí pọ̀ débi pé àwọn èèyàn wá ń wòye pé kí gan ló ń ṣẹlẹ̀ owó tó ní ẹ fi ṣàánú àwọn aráàlú nínú owó tíjọba lọ ń yá nínú owó tó ń gbà lówó orí lọ́wọ́ àwọn èèyàn lórílẹ̀‐èdè wa yìí náà inú owó yìí lẹ́nìkan wá ń fi ṣe pàṣípààrọ̀ ẹ̀ wá ń fi ìwé àti báírò ẹ̀ fi ń ṣoríṣiríṣi owó láti inú àsùnwọ̀n kan sínú àsùnwọ̀n kan ṣùgbọ́n àwọn kan ní kó má má fi ilẹ̀ ní ìmọ̀ kọ́ ni igbá ọ̀rọ̀ ti ń fọmọ lórí kí gan ló kù ẹ fẹ́ mọ tó kù àbí ẹ máa bá wa ká lọ lórí ìkànnì Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV. ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń bá wa ká lọ níkànnì Yorùbá Gidi TV ètò Komookun lètò tí à ń wò yìí o ṣé ẹ ti subscribe ṣé ẹ ti like ṣé ẹ ti share Dámilọ́lá lórúkọ mi ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan ṣe mọ̀ pé níjọ́ tí erin bá kú oríṣiríṣi ọ̀bẹ là á mọ̀ rí àbí bẹ́ẹ̀ kọ́ ní bí erin méjì bá sì ń jà koríko ọbẹ̀ ní ń jìyà lórílẹ̀‐èdè yìí ọ̀rọ̀ wa mà sì dàbí pé ọ̀pọ̀lọpọ̀ erin tó ń jà koríko òun là ń jìyà Nàìjíríà ṣojoojúmọ́ là á mọ̀ jíríyà ni ọjọ́ wo gan nìyà ìfẹ́ dópin ọjọ́ wo ni wàhálà ìfẹ́ tó ń gbò jẹ́ páwọn tá a fi síbẹ̀ kó máa ṣàkóso lórí owó tó ń rí lórí aráàlú wọ́n ń gbà á mọ́ra wọn lọ́wọ́ ṣé ìgbàgbé ibi tá a ti ń bọ́rọ̀ bọ̀ lórí ọ̀rọ̀ mínísítà tó ń rí sọ́rọ̀ àwọn ọgbà ẹ̀wọ̀n àtúntò ní ṣe pẹ̀lú pásítọ̀tù tá a fi ń lọ ìlú èbó tá a fi ń bọ̀ wọ́n ní iléeṣẹ́ tó jóun ló dálẹ̀ ó gba owó túlùtúlù lọ́wọ́ mínísítà tí aláṣẹ Tinubu ti ní ó lọ rọ́kúnlé àmọ́ ń táwọn èèyàn kan sọ ó ní kó má fìyẹn dóhùn o torí iléeṣẹ́ tó ń sọ ìyọdún 2019 lòun ti kọ̀wé fipò òun lẹ̀ ń bẹ̀ gẹ́gẹ́ bí olùdarí ṣùgbọ́n òun lòun sì ní iléeṣẹ́ yìí o ṣùgbọ́n òun ti kọ̀wé fi bẹ̀ sílẹ̀ torí òun fẹ́ gbégbá òṣèlú ó lóun fẹ́ gbégbá òṣèlú lọ sí ilé ìgbìmọ̀ aṣojúṣòfin àpapọ̀ ilẹ̀ wa láti ìgbà yẹn òun dẹ̀ tẹ̀lé òfin lòun ṣe fi bẹ́ẹ̀lẹ̀ ṣùgbọ́n ṣé wọ́n á máa fárí lẹ́yìn olórí bí ìwọ tó jẹ́ ní tó ní iléeṣẹ́ ṣó ṣeé ṣe kówó máa wọlé kówó máa jáde kó o máa mọ̀ bó o bá tiẹ̀ mọ̀ ń ṣáájú ń bá àwọn tó o fi síbẹ̀ ó mọ̀ jíṣẹ́ fún ẹ pé iye báyìí la gbà wọlé o iye báyìí la ná
iye báyìí ló kù ibi báyìí láti gbowó ìwọ ní ìwọ mọ̀ kankan ṣùgbọ́n àwọn tó mọ̀ pàápàá wọ́n ti lọ túṣu dé sàlẹ̀ kókò ṣé ẹ mọ̀ tó wí ṣá wọ́n lè ní kọ́ mà ní nǹkan báyìí ti ń ṣẹlẹ̀ wọ́n ní ṣe rántí off your mic ọlọ́run mínísítà pa máìkì ẹ ìyẹn tó ní í ṣe pẹ̀lú Daniel Pondei ní àjọ tó ń rí sí ọ̀rọ̀ Niger Delta tó lọ́kọ́wọ́ túlùtúlù owó tó pọ̀ tó yẹ kó fi máa tọ́jú àwọn tó wà níbi tó ti ń wá epo tí wọn ò lè roko tó ò lè rodò tó ò lè róúnjẹ jẹ owó tó ní ó máa fi tọ́jú wọn tí Daniel Pondei kó ná tó ní ó wá ṣàlàyé ara ẹ̀ tó ní kó pa máìkì kó má béèrè ọ̀rọ̀ lọ́wọ́ òun tó dákú tó ní ẹ̀mí òun ti fẹ́ pin mínísítà tá à ń sọ̀rọ̀ yìí ìgbà ọ̀rọ̀ mà tún fọ́mọ́ lórí wọn ní pé iléeṣẹ́ ẹ̀kan náà ó gba owó lọ́wọ́ Daniel Pondei fáwọn kọ́ńtíráàtì kan tó jẹ́ pé bẹ́ẹ̀ bá gbóyè bí kọ́ ní ẹ̀ṣà fara kẹsàn 3 bílíọ̀nù owó ńlá fáfárá kékeré bẹ́ẹ̀ bá dédé afárá ọ̀hún ó lè jà afárá onígi ni ẹ̀yin náà rí bó ti rí ẹ̀yin náà gbọ́ bó ṣe rí inú ìròyìn Daily Post ni mo ti ń kà ó kì í ṣe tí mi ń sọ látòrí o bẹ́ẹ̀ bá lọ sí ìwé ìròyìn Daily Post tọjọ́ òní gangan òní ọjọ́ 17 oṣù kìíní ọdún 2024 ẹ bá ròyìn tí mò ń sọ yìí ń bẹ mínísítà yìí wọn lóhun náà wà lára àwọn tó gbowó bọ́ọ̀sì mọ kókó iṣẹ́ tó fowó ṣe ìyẹn dúró lápá àbíkan wọ́n tún ní ètò tó ní ṣe pẹ̀lú à ń sin orílẹ̀-èdè bàbá ẹni mínísítà sọ pé lọ́dún 2020 ìyẹn ọdún 4 sẹ́yìn òun lòun parí ìsìn àgùnbánirọ̀ òun ẹ̀yin náà gbọ́ ṣe bẹ́ẹ̀ yín náà rántí pé béèyàn bá ti pọ́ ọmọ 30 ọdún kò ní lè sinlẹ̀ bàbá ẹ̀ mọ́ ọkọ̀ máa fún ní ìwé pélébé lẹ́tà pé lóòótọ́ ó sinlẹ̀ bàbá rẹ̀ o ṣùgbọ́n ọjọ́ orí ẹ̀ ti kọjá mínísítà lọ́dún 2020 lòun parí àwọn èèyàn wá ń béèrè lọ́wọ́ ẹ̀ pé olóò parí lọ́dún 2020 ṣùgbọ́n ìwé ẹ̀rí tó fún ẹ pé ó yege ìsinlẹ̀ bàbá rẹ̀ ọdún 2023 òun ló wà abẹ́ẹ̀rí pé kò papọ̀ abẹ́ẹ̀rí pé kò bára wọn mu kò mọ́ òkú ọ̀rọ̀ yẹn là ń yọ fún yín yẹn o ẹ̀yin náà ẹ máa gbé síra wọn wò kẹ́ ẹ máa wò ó ń gbò bá yá ń gba iléeṣẹ́ NYSC àjọ tó ń rí sọ̀rọ̀ ìsinlẹ̀ bàbá ẹni náà máa tún sọ̀rọ̀ wọ́n ní lóòótọ́ ni púpọ̀ sílẹ̀ bàbá ìwé ẹ̀rí tó dì mú ojúlówó ni ṣùgbọ́n lọ́dún 2006 ṣé ẹ̀ka sẹ́yìn òun ni wọ́n pè é kó wá sílẹ̀ bàbá ẹ̀ ṣùgbọ́n ó sá lọ kó tó parí ọdún kan ṣetán ni ó fi sílẹ̀ bàbá ẹni yìí lọ́ọ́ fi ṣalákòóso táwọn èèyàn kan wá ń gbóríyìn fún pé bá fẹ́ gba passport yín nísìn ẹsẹ̀kẹsẹ̀ lẹ máa rí gbà kò sí wàhálà kò sí ìdádúró kò sí gbá kò sáwo lẹ́ni tó ka oríṣiríṣi ẹ̀sùn yìí sí lọ́rùn o ẹbí àtúntẹ̀lé kẹ́ máa bọ́rọ̀ mi bọ̀ àmọ́ ǹjẹ́ yìí mọ̀ pé wọ́n ní mínísítà yìí tó níṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn ọgbà ẹ̀wọ̀n àti bá a ti ń gba passport yẹn Minister of Interior mínísítà yìí àwọn èèyàn kan sọ pé ó sì mọ bó ṣe ń ṣe ọgbọ́n tó fi máa bọ́ nínú gbogbo àwọn tó ń kà sí lẹ́sẹ̀ yìí náà oríṣiríṣi tí mo ti ń kà bọ̀ ọ̀tọ̀ ní tó ní í ṣe pẹ̀lú NYSC ọ̀tọ̀ ní tó ní í ṣe pẹ̀lú NDDC èyí tó wá ní í ṣe pẹ̀lú Ministry Humanitarian Affairs tá à ń sọ yìí yẹn iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ọba tí múgbàyígádùn báwọn aráàlú àti ètò tó ń léṣe wọ̀gbẹ́ wọ́n ló mọ bó ṣe máa tún yí bọ́m̀bẹ̀ bí èèyàn kan ni ó kọ̀wé fipò lẹ̀ bí èèyàn kan ní káràṣẹ Tinubu yọ ń ṣe ìyẹn ò tún wọn kan lára ìtòrò ó ti mọ bó ṣe máa ṣe èní kọ́ nírúfẹ́ ọ̀rọ̀ yìí ti ń ṣí mọ́ ọ lórí ẹ tó gbogbo ibo la tún ń lọ ibo là ń yà sí ibo la tún ń lọ ìwé ìròyìn tó pọ́n sókò tá a fẹ́ bojú wò báyìí Guardian newspaper ni bí n tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa náà ni òun là ń yọ Komookun ẹ̀ ìjínigbé lòsì ìpànìyàn lọ́tún kéèyàn sùn lé kó fọrùn rọ́ kí pánsá má fura kí pánsá jáná káàjá má fura káàjá jìn ìjàmbá ṣọlẹ̀ onílé tají láyé ìgbà kan bónílé bá tají ní ìsinyìí olè akónílé akómẹ́rù tó wá kóni
aláṣẹ Tinubu ti wá pè lọ sọ́dọ̀ àwọn tó wà tó fi ṣojú ààbò orílẹ̀-èdè wa tó ń pè ní security chiefs ìyẹn àwọn ọmọ ogun orí ilẹ̀ àwọn ọmọ ogun ojú òfurufú àwọn ọmọ ogun orí omi àti iléeṣẹ́ ọlọ́pàá gbogbo wọn ló mà ti pè sí àpérò pé ṣé ń tẹ̀ ń ṣe ìdáṣá nílùú tó lọ́ba tó níjòyè wọ́n ń jínigbé lọ́tún wọ́n ń pààyàn lósì wọ́n ní káwọn èèyàn máa kówó òtú sílẹ̀ wá ẹ̀dẹ̀ ń wòran àwọn èèyàn wá ń bi aláṣẹ Tinubu pé mo rò pé ń gbò fẹ́ dórí àlééfà ìkòmàsí tó sọ̀tàn wàá ṣe léyìí wàá ṣe tọ̀hún lọ́dún náà lọ́hùn-ún táláṣẹ Jonathan wà lórí oyè ọmọ tó sọ o ń gbọ́ ọ̀pá àwọn ọmọ ṣíbọ́ọ̀kì lọ́jọ́ sí ń gbọ́ ọ̀pá àwọn ọmọ dáṣí kòmàsí tó sọ̀tàn ọ̀rọ̀ ti wá dórí tiẹ̀ ní ìsìn bó o bá ilé sọ pím ẹni sọ̀rọ̀ fún mi bó o bá ilé sọ báwọn àwọn ò fún ẹ lé sí ọ̀rọ̀ nínú ìwé ìròyìn Guardian aláṣẹ Bọ́lá Tinubu lánàá ó ṣèpàdé pọ̀ pẹ̀lú àwọn ọ̀gá nílé iṣẹ́ tó ń rí sọ́rọ̀ ètò ààbò àtàwọn service chiefs ẹ wá àṣìkọ́ṣe sí ní tó ń ṣẹlẹ̀ yìí o wàhálà ẹ̀ ti pọ̀ o àwọn tó wà níbi ètò tá a sọ yìí òun ni Chief of Defence Staff General Christopher Musa Chief of Army Staff Lieutenant General Taoreed Lagbaja Chief of Naval Staff Vice Admiral Emmanuel Ogala Chief of Air Staff Air Marshal Hassan Abubakar Inspector General àwọn ọlọ́pàá Káyọ̀dé Ẹgbẹ́tókun àtàwọn olórí àwọn ẹ̀ṣọ́ aláàbò gbogbo àwọn tí mo kà á lẹ́yìn ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọmọ ogun orí ilẹ̀ ọmọ ogun ojú òfurufú ọmọ ogun orí omi ọ̀gá àpọ̀ pátá fún iléeṣẹ́ ọlọ́pàá àwọn èèyàn kan tẹ̀ sọ pé aláṣẹ Tinubu bó ti ń lọ yìí ó sì gbà àpérò pẹ̀lú àwọn tọ́rọ̀ kàn yìí ààbò orílẹ̀-èdè wa túbọ̀ ṣe dáadáa sí àwọn kan tún wá ní ẹni màkọ̀lẹ́ ti ń pèpè èmi kọ́lẹ̀ tí ń pàpérò ẹ̀yin náà ẹ wo oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ ẹ wo Nàbíyà Kàdìríyà èmi lọ fún wọn dà kó sanwó Fọláṣadé Àríyọ̀ ọmọ ọdún 13 tóun àti ìyá àtàwọn àbúrò ẹjọ́ rìn nílùú Àbújá wọ́n pa Fọláṣadé wọ́n ní kó lọ sin òkú ẹ̀ ńlé ìyá àtàwọn àbúrò ẹ̀ wọ́n ṣì wà lákọlò àwọn ajínigbé àwọn àbúrò Nàbíyà tó kù ó mà ṣì wà ní àkọlò ajínigbé ìyẹn wà lọ́tún ìyẹn wà lósì àwọn kan náà lákòókò ẹ̀dọ́ wọn láwọn kan wọṣọ ọmọ ogun orí ilẹ̀ wà fọ́nrán yẹn wà bẹ́ẹ̀ bá rí káàkiri lórí ẹ̀rọ ayélujára wọn lọ jí àwọn èèyàn gbé ọwọ́ ń béèrè owó ìtanràn lọ́wọ́ wọn kò mọ̀ ọ̀pọ̀ àwọn ọ̀rọ̀ yìí là ń yọ síta fún yín lórí ìkànnì Yorùbá Gidi TV èwo lẹ fẹ́ mú gbọ́ bẹ́ẹ̀ tí ń gbọ́ yìí ẹ̀yin náà ẹ máa fọkàn bá wa lọ kẹ́ ẹ wá máa wo bá a ti ń yọ Komookun ẹ̀ lọ́tún lósì níwájú lẹ́yìn aláṣẹ Tinubu ti pèpè àpérò kí gan-an ni àpérò ìfẹ̀dálé lórí ẹ̀ ń bọ̀ ti pàpérò lánàá wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ lónìí ẹ jẹ́ á máa wo ibi tí gbá yángàn fẹ́ fọ́ sí nínú ọ̀rọ̀ tó tún wá sọ lánàá ìyẹn ọ̀gá àgbà tó ń rí sọ́dọ̀ àwọn ọlọ́pàá ní gbogbo orílẹ̀-èdè wa yìí o ó ní pé bóun ṣe ń kúrò nípàdé yìí òun á lọ pe ìpè alágbára pẹ̀lú àwọn ọlọ́pàá tóun mojú ẹ̀ tóun dẹ̀ ń darí wọn wípé ó ń bọ̀ àwọn là ń dẹ́ẹ̀dẹ́ àwọn tá à ń dẹ́ẹ̀lẹ̀ yìí ṣekú ló fẹ́ mú ni ṣẹ́ran ló fẹ́ mú ni abẹ́ èèyàn gan ló fẹ́ mú ẹ̀yin ará wa olólùfẹ́ ìkànnì Yorùbá Gidi TV ẹ jẹ́ á fọwọ́lẹ́rán ẹ jẹ́ á máa wo bí a fẹ́ bá yàrá já ẹ jẹ́ á máa wo ohun tó ń ṣẹlẹ̀ ẹ jẹ́ á wo ọ̀rọ̀ míì tó tún ń lọ. Yorùbá Gidi TV. lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ètò ààbò wọ́n ní kọ́gùn ibì kan lá kọ́gùn sí bọ́ bá dẹ̀ fi yàn joyè àwòdì oyè ó lè gbẹ́dìyẹ ìwé ìròyìn tí mò ń wò yìí tí mo fi ń bá yín sọ ohun tó ń ṣẹlẹ̀ tá a fi máa yọ Komookun ẹ̀ jáde ló ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tí alákòóso tó ń rí sí ọ̀rọ̀ olúùlú lẹ́wà yẹn mínísítà FCT Nyesom Wike ó ti pe ìpàdé pàjáwìrì lórí bí ìjínigbé ṣe ń wà lọ́tún lósì ní gbogbo ìgbà tí igbá ọ̀rọ̀ yìí sì ń ṣí mọ́ ìlú Àbújá lórí nínú ìpàdé yìí ó kìlọ̀ fún gbogbo àwọn alága kánsù gbogbo pé ìdẹ́ ń lọ lóyìnbó lọ́bọ̀ yóò tó yín gẹ́ ẹ fi ibìkan jókòó sí ibi ọba fẹlẹ́rọ̀ṣọ́ ní ṣọ́ òun ni kó ṣọ́ bákan náà ni gómìnà ìpínlẹ̀ Kaduna
pẹ̀lú àwọn èèyàn jàǹkànjàǹkàn wọ́n jọ jíròrò wọ́n jọ jókòó pọ̀ lórí bó ṣe máa mú ètò ààbò orílẹ̀-èdè wa yìí kó túbọ̀ lọ́ọ̀rìn sí i. Ẹ̀jẹ̀ agbọ́n tí Wike sọ lánàá ó ní pé bí gbogbo wàhálà yìí ṣe ń pọ̀ jù ní ìlú Àbújá wọ́n ń jínigbé lọ́tún wọ́n ń jínigbé lósì wọ́n ń pààyàn lọ́tún wọ́n ń pààyàn lósì wọ́n ń béèrè owó ìtúsílẹ̀ lọ́tún béèrè owó ìtúsílẹ̀ lósì ìjọ wo gan-an ló fẹ́ bọ́. Àwọn èèyàn wá ń bi Wike léèrè pé bó bá jẹ́ pọ́mọ tìyẹ́ wà lára àwọn tó ti jí gbé àbẹ́bí ẹ̀ wà lára àwọn tó ti jí gbé ǹjẹ́ ẹ̀sìn yìí ló ṣẹ̀ṣẹ̀ máa pe ìpàdé pàjáwìrì tó máa fi wòye nǹkan tó yẹ kó o ṣe. Àwọn kan tiẹ̀ bi léèrè pé látọdún wo ló ti yàn ẹ́ sálákòóso ọdún wo gan ló ṣe ń pè ìpàdé pàjáwìrì ǹjẹ́ ó yẹ kó o dúró di ké wọ́n máa jí èèyàn gbé kí pàdéyàn pọ̀ lọ́sì káríwó máa ta gè lórí ẹ̀rọ ayélujára kó o tó mọ tó yẹ kó o ṣe gẹ́gẹ́ bí alákòóso lọ́dọ̀ àwọn alága kánsù ìpè lọ sọ́dọ̀ àwọn náà pé bọ́ọ̀ bá sọ fún yín pé kẹ́ ẹ jókòó síbi tó ń fi yín ṣọ́ ǹjẹ́ ó yẹ kẹ́ ẹ máa lọ káàkiri ẹ ń lọ ìlú èbó lónìí ẹ ń lọ kàfàǹṣà lọ́la ṣébi tó fi yín ṣọ́ gan-an lẹ̀ ń ṣọ́ yẹn abẹ́yìn ò tiẹ̀ mọ̀ pé oyè tó fi yín jẹ ó ní ṣe pẹ̀lú kẹ́ ẹ máa ṣọ́ ẹ̀mí àti dúkìá àwọn tẹ́ ẹ jálága kánsù lórí bẹ́ẹ̀ bá dórí ẹ̀rọ ayélujára bẹ́ẹ̀ bá gbọ́kọ́ jí èèyàn kan gbé ń bè kan ẹ lọ wo gbogbo ọ̀rọ̀ báwọn èèyàn máa ń sọ lábẹ́ àwọn fọ́nrán yìí àti àwòrán kẹ́ ẹ wo àwòkọ́ àti àwọn irúfẹ́ ìkọbiarasí tí àwọn èèyàn wa tí wọ́n fi ń dá orí àwọn tí wọ́n jẹ́ adarí wa lórílẹ̀-èdè tá à ń gbé yìí. Wọ́n ní bó jọpọ̀ ọmọ olówó kan ló jí gbé gbogbo ọ́n jiyàn gbé lọ́tún pààyàn lósì ámà ti dójú ibì kan wọ́n á ti fojú ẹ̀ gún ibì kan. Lẹ́ẹ̀kan mo mẹ́nu bà gómìnà ìpínlẹ̀ Kaduna Uba Sani lánàá náà òun náà pé ìpè pàjáwìrì ó ní pé òun ti wá ṣètò owó tó máa tó láti fi dojú ìjà kọ ìjínigbé àti ìwà pákánleke àti ìwà tó ní ṣe pẹ̀lú ìdún màhúrú mọ́ àwọn ará ìpínlẹ̀ ọ̀hún. Wọ́n ní àwọn èèyàn ò lè lóko àwọn èèyàn ò lè lodò àwọn èèyàn ò lè gbélé wọn kó tún sinmi bí ó bá sùn sí àwọn kọ́kọ́ lè déédéé kó bẹ̀rẹ̀ sí ní halẹ̀ mọ́ wọn kó pa wọ́n láya pa wọ́n lọ́kọ pa wọ́n lọ́mọ kó gbogbo dúkìá wọn kó sá lọ. Ṣùgbọ́n àwọn èèyàn wá ń bi òun náà níbẹ̀rẹ̀ pé ǹjẹ́ ó ṣeé ṣe káwọn èèyàn bí 300 gorí ọ̀kadà wá kọ́ wá kóòyàn kọ́ jáwọn èèyàn gbé kọ́ pààyàn káwọn ọlọ́pàá sì sọ pé àwọn ò rí nǹkan kan káwọn aráàlú míì gan sọ pé àwọn ò gbọ́ nǹkan kan tí èèyàn 300 ni ò tó ni béèyàn 10 kọjá lórí ọ̀kadà lẹ́ẹ̀kan ṣoṣo pẹ̀lú ọ̀kadà 10 ó tó ràn wò ká tó wá sọ pé àwọn èèyàn bí 300 kọjá. Ohun tóun náà sọ ni bẹ́ẹ̀ bá fẹ́ gbọ́ wúlẹ̀wúlẹ̀ lórí ètò Komookun náà lẹ ti máa gbọ́ torí a máa yan gbogbo àwọn Komookun tó ń ṣẹlẹ̀ nínú nǹkan tó wà lórílẹ̀-èdè gbogbo ẹ̀ la máa mú wá sétí ìgbọ̀yìn kẹ́ bá mọ bọ́rọ̀ ṣe rí lásìkò tó ṣe ń lọ inú ìwé ìròyìn tẹ́ ti fẹ́ kà á tí mò ń kà lọ́wọ́ yìí inú ìwé ìròyìn Guardian newspaper tí òní ọjọ́ 17 oṣù kínní ọdún 2024. Ẹ jẹ́ àtúntẹ̀síwájú lórí ètò wa lórí ìkànnì Yorùbá Gidi TV. Bẹ́ẹ̀ bá ń kọjá nínú ilé yín láàárọ̀ yìí abẹ́ ẹ̀ lọ bìkan lọ́sàn yìí abá ṣàlẹ́lẹ̀ yín rìn ni ẹ lè ti máa rí àbí kẹ́ máa gbọ́ kọ́ ní àwọn tí ò ní NIN ni wọn tí wọn ò ṣe mọ́ SIM card wọn ti máa gbé á ti fagilé nọ́mbà wọn ò lè pè wọlé wọn ò lè pè jáde. Àwọn ẹni ẹlẹ́ni láàárọ̀ yìí bẹ́ẹ̀ bá rí wọ́n ti máa kúnlé iṣẹ́ àwọn tó ń ṣe síìmù oríṣiríṣi wọ́n ti dúró síwájú ibẹ̀ lónìí. Àwọn kan ti wà níwájú iléeṣẹ́ tó ń rí sọ̀rọ̀ NIN lórí pé a fẹ́ gba nọ́mbà NIN. Àwọn kan wá ń béèrè pé kí gan-an ni kókó NIN àti síìmù gan-an táwọn èèyàn máa sọ pé àwọn kan ló jí gbé yìí ẹ máa lẹ́ẹ̀mọ̀ bí ó wà. Àwọn kan ló sọ pé ó wà kọ̀lọ̀rọ̀ sí yìí ẹ máa lẹ́ẹ̀mọ́lé ẹ̀mọ̀nà wọn. Àwa tá a wá ń ṣiṣẹ́ wa tẹ́ẹ̀mọ́lé tẹ́ẹ̀mọ̀nà wa tá a jẹ́ olùfẹ́ tòótọ́ sórílẹ̀-èdè tá a kì í mọ̀kànmọ́kàn àwa lẹ́ẹ̀mọ́ ní nọ́mbà wa ẹ fagilé ẹ̀wọ̀n lẹ́ẹ̀mọ́ ní nọ́mbà wa a lè pè wọlé àwa lẹ́ẹ̀mọ́ ní nọ́mbà wa a lè pè jáde. Àwọn tó yẹ kẹ́ ẹ torí ẹ̀ ṣerú nǹkan báyìí wọ́n ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan kò sẹ́ni tó ń fẹ́ rí wọn mú ṣùgbọ́n gbà tó máa dórí irú àwa èèyàn yìí ẹ máa ní
ẹ lọ ṣe sí monument náírà ní yín o a tún ti wá ṣe o tẹ́ fẹ́ ṣe sí àárìbí tẹ́ bá dé ẹ̀yin olólùfẹ́ ìkànnì Yorùbá Gidi TV ètò Komookun lẹ ń wò lórí ìkànnì wa bẹ́ẹ̀ ṣe ń wò yìí ẹ tẹ bẹ́ẹ̀lì tẹ rí lókè yẹn ẹ subscribe ẹ tẹ notification all kẹ́ ẹ bá lè máa mọ̀gbà tá a bá fi fọ́nrán tuntun síta àti àwọn nǹkan oríṣiríṣi tó máa ṣe yín láǹfààní bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń wo àwọn fọ́nrán àti fídíò wa yìí ẹ máa like ẹ̀ kẹ́ ẹ máa share ẹ máa fi àwọn kọ́mẹ̀ntì yín náà sí abẹ́ àwọn fídíò yìí ká bá lè máa mọ èròǹgbà yín ká máa lè máa gbọ́ nǹkan tó ń lọ látọ̀dọ̀ tiyín náà. Yorùbá Gidi TV. ẹ̀yin olólùfẹ́ wa lórí ìkànnì Yorùbá Gidi TV ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń bá wa kálọ lórí ètò Komookun ṣé rí gbogbo àwọn Komookun rún àwọn ọ̀rọ̀ tó ń jà ràìnràìn lórílẹ̀‐èdè wa òun láti ń yànnà rẹ̀ fún wa látàárọ̀ àti ń fún yín lọ́tún lósì níwájú àti lẹ́yìn gbogbo nǹkan tí ó yẹ kẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ sọ ṣé rí nǹkan tá a máa fi káàdì ọ̀rọ̀ wa ńlẹ̀ lónìí òun ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé wa ńgbà tí aláṣẹ Tinubu fẹ́ gorí oyè ǹjẹ́ rántí ní ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2023 ọ̀rọ̀ tó kó yé wa ni pé àwọn ti yọ gbogbo owó ìrànwọ́ orí epo ibẹ̀ ni làásìgbò ti bẹ́ sílẹ̀ ibẹ̀ ni yílàgì ló ti bẹ́ẹ̀lẹ̀ tá a ti mọ̀ pé iye báyìí ládẹ máa rí epo nítorí láti 165 naira àwọn kọ̀ọ̀rà ní 630 naira per litre àwọn kọ̀ọ̀rà 600 àwọn kọ̀ọ̀rà gan ní 800 naira ó lójú bí ẹ bá ń gbé ló máa lè sọ iye pàtó tẹ̀ ń ra epo ṣùgbọ́n ní àárọ̀ òde yìí ló ti ń jẹ́ ó yé wa pé gbogbo owó tíjọba àpapọ̀ ti kó jọ látowó tí wọ́n san mọ́ lórí ìrànwọ́ owó epo ló ti jẹ́ tírílíọ̀nù 8 náírà ǹjẹ́ mọ iye tó wà nínú tírílíọ̀nù kan bílíọ̀nù 999 ló wà nínú tírílíọ̀nù kan nínú bílíọ̀nù kan ẹ máa rí náírà 99 million nínú 1 million ẹ máa rí 99,000 ẹ bá mi wá ṣe gbogbo owó yẹn kéèyàn kan wá kó tírílíọ̀nù 8 náírà kó pamọ́ pé inú owó tá a san mọ́ fún owó ìrànwọ́ epo iye báyìí láti kó pamọ́ kí gan ló ń fowó ìṣe ǹjẹ́ ó yẹ kó máa yáwó lọ yáwó bọ̀ bẹ́ẹ̀ bá gbọ́ lọ́tún wọn á lọ yáwó eléyìí bẹ́ẹ̀ gbọ́ lọ́sìn wọn á lọ yáwó eléyìí kí gan lówó tó ń yá yìí kí lọ fi ń ṣe wọn á wá máa ní káwọn mẹ̀kúnnù máa fara dà á kó máa fara dà á àwọn agbé bàálù lọ́tún wọn á gbọ́kọ̀ ojú omi lọ́sì ṣáwo onídẹ lọ́ fi ń jẹun àbí síbi góòlù lọ́ fi ń mumi ẹ jẹ́ padà sórí ìròyìn tí mò ń kà lọ fún wọn yìí níwé ìròyìn The Daily Post ló ti wà ó níbi tí Táíwò Oyèdélé yẹ alága fún ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ ìṣètò owó tá à ń yọ lórí àwọn aráàlú ìyẹn táàsì àti àwọn ìlànà tó ní ṣe pẹ̀lú ìmú ìgbòòrò bá ètò ọrọ̀ ajé ìyẹn fiscal policy ìyẹn tìjọba àpapọ̀ lè wà ìyẹn Presidential Fiscal Policy and Tax Reform Committee ló ti ń jẹ́ ó yé wa pé owó tó jẹ́ tírílíọ̀nù 8 náírà òun níjọba ti kó pamọ́ látòrí owó ìrànwọ́ epo tí wọ́n ń yọ ẹ bá wà bíjọba léèrè bẹ́ẹ̀ bá lè bi wọ́n kí ló ń fowó ìṣe báwo lọ ṣe ń ná àti pé àwọn aráàlú tí wọ́n ń yọ owó yìí nítorí wa ǹjẹ́ àlàáfíà ìgbáyégbádùn ǹjẹ́ ó wà nínú ọ̀rọ̀ wa ẹ ṣé o ẹ̀yin olólùfẹ́ wa níkànnì Yorùbá Gidi TV ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń bá wa kálọ ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń kọ́mẹ̀ntì bẹ́ẹ̀ ṣe ń láìkì bẹ́ẹ̀ ṣe ń share àwọn fọ́nrán àtàwọn fídíò wa ẹ jẹ́ tí ẹ ti subscribe ẹ máa rí bẹ́ẹ̀lì kan lórí fọ́nrán yìí ẹ tẹ bẹ́ẹ̀lì yẹn ẹ kílìkì all ó máa jẹ́ kẹ́ ẹ máa rí bàbá ṣe ń fi àwọn fídíò àtàwọn fọ́nrán yìí síta ẹ ṣé o àmọrírì yín adúpẹ̀pẹ́ ọ̀kan ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń bá mi kálọ lórí ètò Komookun lọ́tún lósì níwájú lẹ́yìn gbogbo ẹ̀ ni mo ti yànnàná fún wa lórí àwọn ìròyìn tó ń jà ràìnràìn lórílẹ̀‐èdè Nàìjíríà Dámilọ́lá Ayépọlá Ọlọ́runṣẹ̀yẹ lórúkọ mi ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ wa níkànnì Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV.